1, 2, 3, go. Adájọ́ àgbà Comfort Omoge ti gba búrẹ́dì lọ́wọ́ èṣù ó fẹ́ fi tí Ọlọ́run mú o. Chai, there is God o. La ilaha illallah o. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń. Aago méjì ti lò láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà. Orúkọ tèmi ni Adọ́gbọ́nsìn tí ò lé aṣòwò àkàrà mọ́ bẹ̀rù. Ìgúnnugún bà lórùlé, ojú tó lé, ojú tó kò. Olórí orílẹ̀-èdè Nàìjíríà bàbá onímàálù ní Katsina, General Muhammadu Buhari ti fi ìbínú dá adájọ́ àgbà nílẹ̀ yìí dúró Comfort Omoge lójú àwọn ìgbìmọ̀ asòfin. Kí ló dé? Bàbá onímàálù ní Katsina sọ pé ohun tí ó fa ìdádúró adájọ́ àgbà Comfort Omoge ni pé bí ó tilẹ̀ jẹ́ pé kò wu bàbá láti fi adájọ́ àgbà sí ipò yìí tẹ́lẹ̀, wọ́n ní wọn kò fẹ́ ọ ní ìlú, ìwọ ni o fẹ́ dá orin. Bí o bá dá orin náà tán, ta ni yóò bá ọ gbé? Òwe ni. Ṣé bàbá sọ wípé bí ó bá ẹ jọ̀wọ́ ẹ má bínú. Ṣé bàbá sọ wípé bí a bá béèrè igbá n kò rántí, bí a bá béèrè àwo n kò rántí? Olórí orílẹ̀-èdè yìí wá sọ ọ́ gbangba ní mímọ̀ wípé kí ni adájọ́ àgbà Comfort Omoge rántí nínú gbogbo ohun ìní wọn. Lè jẹ́ àìsàn. Ẹ gbọ́ ohun tí adájọ́ àgbà Comfort Omoge bá àwọn oníròyìn kúmọkùmọ sọ ní iwájú àwọn La Liga òpùrọ́ ẹgbẹ́ wọn ní ìlú Ìrọ̀lábí. Oh. Hello? Hello? Yes, sir. Lai Mohammed, Minister, sir. Ẹ má bínú, sir. Bẹ́ẹ̀ni, sir, mo wà ní duty báyìí, sir. Bẹ́ẹ̀ni, sir. Yes, sir. Ìkàkùkà. Yes, sir. Omoge ló wà nínú script tí bàbá yẹn ń ka ayé tèmi bá mi kí leléyìí Ọlọ́run. Wọ́tà Omoge ló wà nínú script tí bàbá yẹn ń ka èdèlú wọn ló fi kà nítorí Ọlọ́run bàbá yẹn má bínú. Torí Ọlọ́run, yes, sir, máa get back sí yín lórí, yes, sir. Mo dárùn bàbá yìí àfìgbà tó fi ignorance tiẹ̀ kó bá mi. Hey, who is this again? My life. Hello, who again is this? Hello? Ṣé ìròyìn kúmọkùmọ ni ta ló ń sọ̀rọ̀? Kò sí ìwọ̀n tó kàn ìyá yín nínú ọ̀rọ̀. Wọ́n fọ́ nígbà yẹ̀mú jẹ búrẹ́dì tán fẹ́ ọgọ̀. Yèmí yóò jẹ́ fọ́fọ́ ní déédéé àgbáyé. Yèmí ó kọ́ orin yóò unite àwọn èèyàn ni. Bẹ́ẹ̀ni. Wọ́n wá fọ ẹ̀jẹ̀ ayélujára apá ẹni. Wọ́n sọ̀rọ̀ bí ogun àgbọ̀dọ̀ yẹn. Jẹ́ àpàdé kọ̀tù. Wọ́n mi fẹ́ fọ́ ní ogun burú ni. Kótókótó yú ẹ̀tọ́. Bẹ́ẹ̀ni, àndẹ́ngẹ́ pàápàá sẹ̀kù. Ọba Ondo àgbọ̀ fòsè mọ̀wé. Ọba Kálẹ̀ àgbọ̀. Tayé àgbọ̀. Tòlé àgbọ̀. Tí jẹ́kulẹ̀ ló ti dáadáa. Wẹ́wẹ́wẹ́ ayélujára pẹ́ẹ́ni jẹ́ àpàdé lọ́jọ́ ajá àpàdé kọ̀tù lọ́jọ́ Sunday. Sorry, lọ́jọ́ Monday àpàdé ni ló ayé gbé ẹná ológun búkú idiot. Get on my phone. Àfìgbà tí bàbá yìí fi tiẹ̀ kó bá mi pò torí Ọlọ́run. Hello studio. Hello. Ẹ wo bàbá ogun ló máa pa yín bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, kí ni mo ṣe fún yín? Ṣé ìròyìn lẹ́yìn kàtó yẹn àbí orí burúkú tó wù yín lẹ́kọ̀ọ́ ń sọ ni? Ẹ má ṣe pè fún mi back to sender. Àkílódé. Ṣé nínú script ọwọ́ yín ṣé Comfort Omoge lèmi kọ síbẹ̀ ni àbí Wọ́tà Omoge nítorí Ọlọ́run bàbá? Ṣé ilẹ̀ ń bá mi kàwá jọjọ́ yìí ni? Ṣé rí orí burúkú tí ẹ̀ ń ṣe yìí mínísítà ṣẹ̀ṣẹ̀ pè mí tán báyìí ni
wọ́n dẹ̀ ti láwọn máa dín pẹ̀lú wa ní station yìí. Mínísítà Láyí Mohammed pè yín wọ́n máa dìmọ́ yín fún kíni. ṣé mi mo sọ pé wọ́n máa dìmọ́ yín? mo ní wọ́n sọ pé àwọn máa dín pẹ̀lú wa nínú station yàbẹ́ tí ń dùn yín ni. mi rò pé sọ pé wọ́n dìmọ́ yín. tí ojú bá tiẹ̀ ń dùn yín tẹ́ ẹ̀ rí ohun tí mo kọ sínú script nítorí Ọlọ́run bàbá igun ṣé etí tún ń dùn yín ẹ̀ kí n gbọ́ bí Káyọ̀dé Adéjùmọ̀ bó ṣe ń kàròyìn tiẹ̀ nítorí Ọlọ́run bàbá. ẹ̀gbọ́n ẹ má fi mí wé Káyọ̀dé Adéjùmọ̀ ọmọ ojú ọlọ́jọ́ orí àkílódé ojú wo ló ń dùn yín ojú ń dẹ̀ yín náà ẹ kò ní ti yín wájú. máa tẹ̀pẹ̀ fún mi kílódé ṣé ẹ rò pé ìròyìn yìí sì láti kà ní. ó dà ẹ ti ń ka ìròyìn ti pẹ́ àbí yìí tẹ́ ẹ máa kà mọ́ ní inú ilé iṣẹ́ ìròyìn kùmọ̀kùmọ̀ yìí òun lẹ kà lọ́sàn-án yìí o. tẹ́ ẹ máa kà mọ́ lẹ́ka mọ́ yẹn ohun tẹ́ ẹ máa kà mọ́ lẹ́ka yẹn Honorable 2 ohun tẹ́ ẹ máa kà mọ́ nìyẹn. bàbá igun àbí àkàlàmà àbí kí ni wọ́n ń pè yín ṣé èmi lẹ̀ ń pè ní Honorable 2 ṣé mi ò sọ pé ká má pè mí lórúkọ yẹn mọ́. ṣé èpètè ẹsẹ fún mi yẹn orúkọ dáàdì tèmi ni ṣé orúkọ dáàdì mi ni orúkọ dáàdì mi ni èmi pé wọta ọ̀nọ́gẹ̀ ní ọkàn bọ̀tọ̀ mọ́gẹ̀. ó dà bí sa igun ẹ ǹlẹ́ o àbí àkàlàmà kí ni wọ́n ń pè. ẹ pẹ̀lẹ́ Honorable 2. Repeat after me. You are hereby fired. mi ò ní sọ bẹ́ẹ̀ torí èpè lẹ́sẹ̀ fún mi wọ́n máa fáyà yín náà wọ́n á fáyà yín lójú oorun wọ́n á fáyà àwọn ọmọ yín ẹ̀yin burúkú tẹ́ gbẹ lójú gbẹmú bí pèkèrè yábà yìí ẹ̀kọ́ ẹ̀ mọ̀jú sìgá lọ ẹ̀yin á lọ máa mú nǹkan nínú studio 2 pẹ̀lú àwọn kúrú tó kù àti Gbénga ẹ̀ wá sọ fún mi pé kémi má mutí pé Jésù ò fẹ́ ṣé mọ̀mọ́ sẹ́mi àti Jésù ríra ríri. Èkó ṣe Sanwó-Olú lẹ́fẹ́ yes òun la fẹ́ sẹ́ni tó lè ṣe lẹ́fẹ́ yes òun la fẹ́ Solúṣàn Lásà lẹ́fẹ́ yes òun la fẹ́ pé Babájídé lẹ́fẹ́ yes òun la fẹ́. ṣé kó ṣe gómìnà ni a fẹ́ kó ṣe gómìnà ni ṣé kó ṣe gómìnà Èkó a fẹ́ kó ṣe gómìnà Èkó òkè Èkó ti gbọ́ Èkó ti pàṣẹ Èkó ti gbọ́ Èkó ti yọ̀ǹda wọ́n ní Babájídé gangan làwọn ó lò iṣẹ́ tó ṣe sílẹ̀ gangan dùn máwọn tó ẹ jẹ́ kó fòfin gbogbo àdéhùn yẹn ẹ jẹ́ kó surprise every gọ́ṣàgán. APC máa lo endorse ẹ̀ rere tó ní lọ́kàn gangan a dẹ̀ speak fún ẹ Olúṣọlá ẹ dìbò fún ẹ kàbò fún ní Lagos State for 2000 and 2019 ẹ gbé bọ́dì ẹ vóòtì fún BOS ìgbéga Èkó sanwó Èkó sálàfẹ́. bẹ́ẹ̀ni o bàbá Ìjẹ̀ṣà ló sọ wípé Sanwó-Olú lọ́kílẹ̀ is the privilege of opportunity ìtumọ̀ torí ẹ̀ la ṣe ra dòdò ní dọ́là jẹ dòdò ní dọ́là fọwọ́ dòdò pọ́nmọ́ onídòdò ní dòdò ọ̀dọ́ o Babájídé Olúṣọlá Sanwó-Olú ló lè ṣe o. vote Buhari Ọ̀ṣínbàjò APC next level. mẹ́rin pọ́ìsì láti máa kàròyìn ní gbẹdẹgẹ laago méjì lójoojúmọ́ njẹ́ wọ́n lèmi náà fẹ́ tẹ̀síwájú wọ́n á ní mo gbẹ ọkọ̀ bọ̀tọ̀ mọ́gẹ̀ ẹni kìíní kan wọ̀tọ̀ mọ́gẹ̀ ìyẹn nígẹ̀ ṣé kọ́bọ̀tì náà ò nígẹ̀ kí ni ìyàtọ̀ nínú àwọn méjèèjì ẹ wo ti sú mi o mi ò lè túkà o mi ò lè túkà káwọn náà yọ síra wọn èyí tẹ́ ń gbọ́ròyìn kúmọkùmọ́ ńlẹ̀ wọ́n ní kìíní kílẹ̀ pé orúkọ ènìyàn kílẹ̀ pé kíní kan mọ́gẹ̀ ẹ̀yẹ lọ wo lórí Google ti sú mi kí ló dé kò kàn mí o kò sí nǹkan tó lè ṣe àdàràdà ẹ máa bínú lọ kílẹ̀ fẹ́ ṣe fún mi ọmọ àwọn ṣe pè fún mi mo máa pè ní Honorable 2 gbàtẹ́yìn náà gbé àpótí ìbò tẹ́fẹ́ jọ Honorable ṣé bẹ́ẹ̀ méjì ló dìbò fún yín ìyàwó yín àtọmọ kan tẹ́ bí sí Ghana tó jọ máa lè tí wọ́n sọ pé ojú ń dùn wọ́n bá àwọn méjì ni wọ́n dìbò fún wọn fi ń pè ní Honorable 2 ẹ rò pé mi ò mọ̀ tán yín ni máa kilẹ̀ kìkìkì ń bí ó lè mu sìgá kú abẹ̀rẹ̀kẹ́ kan kiri olóògbò gbéyọ̀ olójú gbígbẹ abẹnú gbígbẹ onídìí gbígbẹ abẹ̀rẹ̀kẹ́ gbígbẹ ẹ ò ní jèrè ẹ máa kórìí ti yín wájú bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ kórìí ti yín wájú mi ò kàròyìn ẹni mọ́ ọlọ́yọ́ síra wọn mi ò ráyè gbogbo rárá.